wà láwọn ọmọ yìí pa mí kí ló ṣẹlẹ̀ tí ròyìn pariwo báyìí ròyìn. Farida àtọ̀kẹ́ àtọ̀kọ́ ló pariwo yẹn. Wọ́n láwọn ọmọ yẹn fẹ́ pa mí. Wọ́n láwọn ọmọ wọn ló fẹ́ pa ẹ́. Kò rọrùn láti tọ́jú odindi ọmọ 4. Ẹ máa calm down. Ẹ máa ṣe sùúrù inú ilé lẹ̀wà ẹ tó borí tó yìí Madam Alájà. Ó máa fà mí lọ́tún fà mí. Mọ́mí, okay, tí wọ́n ní mo tún fẹ́ ní time fúnra mi pé bí akiri la. Mọ́mí, bàbá mi nínú iṣẹ́ gbà mí gan wọ́n lè fi gbà mí jí mi lójú oorun. Ìgbà tó dẹ̀ sọ wípé kí n stop nǹkan jọ ṣé mi ò stop ṣé mi ì ṣe nǹkan tó fẹ́ mi. Ìwọ tí mo mọ̀ tó jẹ́ pé ọmọ mùsùlùmí òdodo ni ẹ́. Tó jẹ́ pé tó bá ti rí àwọn ọmọ tó bá ti wọṣọ tó ṣíra lẹ̀ o máa ń complain all the time. Ṣorí ọjọ́ tó rí yẹn one of the best dressed day ayé ẹ̀ nìyẹn. Where is the pencil I borrowed you yesterday? But I'm sorry, I can't find it. You are mad. What? Kí ni mo gbọ́ tó sọ sí àbúrò ẹ̀ ń sìn? Ó jẹ́ sọ̀rọ̀ náà mo ní rògbò olóòlù fún ọmọ mi. Wọ́n ló gbọ́ olú fún ọmọ tí ó ti pè 6 months. Táwọn ti fáyé mi jẹ́. Ló kò ṣàánú èmi náà. Má jẹ́ kí ẹrù èèyàn méjì kó di tèmi. Nǹkan tó máa make sense ni pé kò báyàwó ẹ̀gbà náà ni o. Ọlọ́ inú ilé mi wọ́n nìyẹn bàbá. Àwọn yẹ kẹgbà náà ni o. Èmi mà ti gbà ká mu ṣebí torí ẹ̀ nìkan mi ṣe sọ pé okay kí n stop iṣẹ́ tó dẹ̀ ń sọ ní iṣu fún mi. Wait, a ní exam lọ́jọ́ Monday. Kí ni mo lọ ń kọ́ ní onílé? Kí n tèmi láì ṣe pọ́n ṣe fẹ́ máa kọ́ mi lábídí. Àṣọ fẹ́ máa kọ́ mi láyé gbé ni. Ọmọ tiẹ̀ ti gba àbúrò 3. Ẹ̀kẹrin lẹ́tún ti gbé sínú yìí. Ṣó mọ̀ pé ẹrú gbogbo stress yìí ló máa ń ba ẹ̀mí ṣá. Ṣèbí ìbò nílé ayé mi ó dàtí bá ní mo fẹ́ bí mẹ́sàn-án kan. Jọ náà àwọn ọmọ tó jẹ́ sọ̀kalẹ̀ náà èwo ni wọ́n lọ sanwó skul ẹ̀. Ojú ló ń rojú ṣàbí kí ló tó ń ṣe báyìí. Kí ni nǹkan náà tó ń ṣe tó jẹ́ bàbàrà? Ìlànà náà ṣe tán ni wọ́n ṣe. Ẹ wo bí èyí tó rìn yẹn náà tó ẹ jẹ́ kó jókòó tó ń lọ tó ń bọ̀ tó di pé bí akíní wá ló ọmọ lóun fẹ́ ṣu ẹ̀jẹ̀ oṣù ó fẹ́ jókòó ẹ̀jẹ̀ ojókòó kí n tún fi ẹ lẹ̀ kí n tún gbé. Ẹ̀rù ṣẹ̀rí motherhood kò easy. Ẹ̀yin lẹ máa ń rò pé kíní yẹn easy kò easy. Ó yẹ kí òun náà tiẹ̀ máa pítì ìyàwó ẹ̀. Iṣẹ́ ló ń ṣe náà. Iṣẹ́ kí ló ń ṣe? Èmi tí mò ń tọ́ ọmọ kan ṣoṣo mo mọ nǹkan tójú mi rí ká tó wáá sọ ìwọ ọlọ́mọ 4. Gómìnà ní ìṣẹ́ ìjọba lẹ̀. Tó bá yá ń sìn wọ́n máa sọ̀rọ̀ pé what do you bring to the table? What do you bring to the table? We are the table.